bàbá wa ti bẹ ní ọ̀run adúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tá a rí gbàlè ní o fún ìròyìn ayọ̀ tá a fi tọ̀ àwọn èèyàn wa wá láti orí ìtẹ́ Elédùmarè. Jésù ṣé o, ẹ̀mí mọ́ kú iṣẹ́ olùgbàlà kú iṣẹ́ ọlọ́run àgbàlagbà ọba dání máa gbàgbé ẹni ẹ kú iṣẹ́ ẹjọ́ ẹ̀yin obìnrin wa rere, obìnrin rere, èèyàn alálùbáríkà obìnrin, èyí tẹ́ ẹ ní ìtara fún ọmọ, tẹ́ ẹ ní ìtara fún dédé yìí kí wọ́n gbalẹ̀ àtọ̀run àmọ́ ní ọwọ́. Mo bẹ̀ yín, ẹ dìde ṣe gírí kẹ́ mú àyàlé kẹ́ gbàdúrà ẹ pẹ̀lú ìtara àti ìgbóná ọkàn pẹ̀lú àmì mímọ́. Wọ́n ní ìtara àdánlódò ló ṣètọ́wọ́ gbà. Ẹ yàrá yín sọ́tọ̀, yàrá yín sí mímọ́ kẹ́ gbàdúrà yìí fọ́jọ́ mẹ́ta láti ìwé mọ́ọ̀tì June this year, láti June 1 àti dédé June 31st kẹ́ gbà á. Ọjọ́ mẹ́ta lẹ́ máa fi gbàgbà àtàdúrà yẹ. Àwọn ọlọ́run tí ẹ máa lò náà nìwọ̀nyí. Ẹ gbọ́ nǹkan tó Olúwa sọ, ẹgbẹ́ ẹ bá ṣe ojú òní tí yín o, akórè kò délé o, kó lọ́ọ́ dá padà ilé wa náà wá wọn ní ọ̀tá nígbà máa ní ọwọ́ o. Ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí kẹ́ sì lo àwọn ọ̀rọ̀ ọlọ́run kẹ́ fi gbàdúrà. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àdúrà yẹn iná tí mo kọ́ ẹ̀kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Àbúta ọ̀pẹ́ béèrè bẹ̀rẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ béèrè fún ẹ̀mí mímọ́ kẹ́ mọ́ ọlọ́run kó sọ̀kalẹ̀ sínú ayé yín, kó fún ní ọkàn ẹran kò kúta kó kúrò lẹ́yìn yẹ kó ya ahọ́n yín àtẹ̀yìn sí mímọ́. Ìbéèrè kó wá sí ìmúṣẹ. Àwọn ọ̀rọ̀ ọlọ́run láti gbàdúrà. Revelation chapter 2 verse 5 ọlọ́run fi gbàdúrà. Gbogbo àwọn tó ń ṣe bí tó ń ṣe kà wọ̀nyí, olúwa ọlọ́run Elédùmarè wo ló dá wọn? Olúwa fún wọn ní ọkàn ẹran. Má jẹ́ kí yìn wọn ó rà. Jẹ́ ká ní ẹ̀mí ìrònúpìwàdà. Jẹ́ ká ní ẹ̀mí ìrònúpìwàdà. Olóyìnbó pè ní repentance. God to grant the grace of repentance. Kí wọ́n ní ẹ̀mí ìrònúpìwàdà láti má ṣe bímọ, láti má ṣe rere. Kẹ́ẹ̀mí èṣù kó má gbé wọn ọ̀mọ́ kò kúta kó lọ́wọ́ kó náà kan wọn. Kán wà fún rẹ̀ láti ṣèfẹ́ Kristi. Ṣùgbọ́n tán máa kọ̀ tán sí àyàlé. Ìkàn fẹ́ ṣèfẹ́ Kristi tó pé Jésù wá sí ayé fún ẹlẹ́ṣẹ̀ ni. Wọ́n fẹ́ kẹ́ ẹlẹ́ṣẹ̀ kó kú, wọ́n fẹ́ kẹ́ ẹlẹ́ṣẹ̀ kó ní ìrònúpìwàdà. Ìwọ lọ́ba tó dá wa ní káàrọ̀ òjíire o. Ibẹ̀ ẹlẹ́yìn ọ̀dá fún wa o. Àwọn afẹ́fẹ́ gba náà wá o. Ìwọ tẹ́ gba àwọn Ísírẹ́lì ní oko ẹrú ọjọ́ kan àná. Afẹ́kẹ́ gbà wá o lọ́wọ́ àwọn ọ̀tá wọ̀nyí o. Wọ́n ti wà ní ilé, wọ́n wà lóko, wọ́n wà lọ́nà ọ̀dẹ̀dẹ̀, wọ́n gbalé, wọ́n gbà náà wá o. Àní agbára ẹ̀yin àwa ní obìnrin tí ẹ fún àwọn ọmọ wa. Ọkàn wa ò balẹ̀. Wọ́n ti sọ obìnrin wa di opó. Àwọn obìnrin wa wọ́n jí ọmọ gbé, wọ́n ṣe kan tí ò dá, wọ́n tún ṣe àwọn obìnrin ní ìwọ̀sí. Ara obìnrin dàda àwọn ọkùnrin tó ṣe kàn wọ́n, ara obìnrin wọn dẹ̀ ṣí wá. Nípa ara wọn ti wá. A fẹ́ kí ẹ bọ́kàn wọn pàdé kan yí padà sí wọn. Pọ̀ tí wọ́n wá kọ̀ tó sí àyàlé, Olúwa dá wọn ní ẹjọ́, lù wọ́n gbolẹ̀ ká gé wọn kúrò, kí wọ́n fún rere fi dípò fún wa, kí wọ́n aládàá mi kó kọjá lọ. Olúwa dìde fún ọ̀rọ̀ yóò tì wá o. Tí ẹ wá lo ọ̀rọ̀ òun eléyìí náà pẹ̀lú láti fi gbàdúrà bí wọ́n ṣe fi sí wa ní ọkàn. Psalm 7 verse 9 Psalm 7 verse 9 fi gbàdúrà. Ìgbà búburú kó dé òpin. Lẹ́yìn yẹ ẹ wá béèrè fún ìkólọ́ ní kálukú, ìkólọ́ ọmọ káàrọ̀ jíire kó lọ́wọ́ bẹ̀ sí dápadà káàkiri àgbáláyé. Psalm 126 lè máa lò. Gbàtúlá dá àkúrẹ́ sọ́nà padà dábẹ́ ní tí ń làlá. Ẹ lò dáradára kẹ́ fi gbàdúrà. Lẹ́yìn yẹ ẹ̀ẹ̀kan tí wọ́n gan bá ń fẹ́ fún ara rẹ, bọ́lọ́run sọ̀rọ̀ láti inú ọkàn rẹ wá. Gbogbo ohun rere tí o bá ń fẹ́ Olúwa ṣe fún ẹ, béèrè dáradára. Lẹ́yìn yẹ Olúwa ní ká fi eléyìí parí rẹ̀. Ezekiel 36 verse 24 to 30. Ezekiel 36 verses 24 to 30 yẹ. Olúwa ló máa ṣà káàkiri, Yorùbá ló káàkiri àgbálá ayé. Olúwa àti lọ káàkiri láti lọ kẹ́kọ̀ọ́ wa. Olúwa ló fẹ́ dá padà wá sí ilẹ̀ tiwa fúnra wa. Ẹ lọ kárí yẹ. Tẹ bá kà tán kẹ́ fi gbàdúrà ọjọ́ mẹ́ta dání o. Ẹ gbà o. Àwọn náà máa bẹ̀rẹ̀ sí gbàdúrà báyìí. Oṣù kan la máa fi gbàdúrà báyìí, oṣù kan. Gbogbo apápátá oṣù kan la máa fi gbàdúrà yìí. Gbogbo àwọn àtàrà orí kan ní oṣù kan ní. Interfaith ni o. Yorùbá Nation Community Prayer Group ni o. Oṣù kan la máa fi gbàdúrà. Oṣù kan yìí la máa fi gbàdúrà. Kó Olúwa kó ṣe ńlá. Àfẹ́ ìjà, àfẹ́ wàhálà, àfẹ́ ìdààmú. Àfẹ́ kọ́ bá wa jòyè wa àtẹ̀wọ̀n olówó àtọ́lá kan kú. Àfẹ́rú ẹ̀ àfẹ́ wàhálà, àfẹ́ ìdààmú. Kó Olúwa yí ọkàn àwọn olórí wa kéye padà sí eré. Àwọn bá wa, àwọn jòyè oníṣẹ̀ṣe, oníṣẹ́ àdáni àti Mùsùlùmí àti Kírísítẹ́nì àti oníṣẹ̀ṣe, kí a ṣe fẹ́ Kristi gangan. Ẹ̀mí ìrẹ́pọ̀ tó ti wà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yẹ kó Olúwa dá padà fún wa. Ìrẹ́pọ̀ kájú wọn gbé ní ìrẹ́pọ̀ sí rere ni òkè sí ibi o. Psalm 133 ẹ̀ka. Psalm 133 ó dára tó ọ̀rẹ́ káyọ̀ jù gbé ní ìrẹ́pọ̀. Ẹ máa kà dáadáa. Lẹ́yìn yẹ àáka Ezekiel 36 24 to 30. Ezekiel 36
24 to 30 ká dáadáa lẹ́yìn yẹ ẹ wá lọ pọ́ àdúrà tí mo gbà ó Ọlọ́run kó tẹ́wọ́ gbà kó tètè gbọ́ kó gbà ẹ ka Psalm 19 verse 14 Psalm 19 verse 14 ẹ ka ní àkótán ara ẹ wá ka Luke 21 verse 13 lẹ́yìn ibùkún wọ̀nyí àwọn jẹ́rìí sí agbára Ọlọ́run ẹ ká gbà tọkàntọkàn taratara o ẹ ká gbà dáradára lẹ́yìn yẹ wọ́n lọ gbígbà ọpẹ́ ní ṣọ́ọ̀ṣì rẹ wọ́n lọ ṣe tẹ̀lé àánú fún àwọn aláìní lọ gbígbà ọpẹ́ ní ṣọ́ọ̀ṣì rẹ lọ tẹ̀lé àánú fún àwọn aláìní ẹ lọ ṣe ẹ̀yin ọkùnrin ẹ lè darapọ̀ mọ́ wọn náà àwọn ọkùnrin ká darapọ̀ mọ́ wọn ká lọ gbígbà ọpẹ́ ká lè ṣe tẹ̀lé àánú fún àwọn aláìní Ọlọ́run ọpẹ́ nìyẹn àárín sí àdúrà olùwànà Nàìjíríà kọjá ohun tó dára jù tó lọ sọ fún wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni pé kan bá pín Nàìjíríà sí 6 tó dára tó sùn tó rẹwà bọ̀ tí àwa dá ìpín náà kálàáfíà náà ṣàjọba ohun tí àwa ń fẹ́ ni pé àfẹ́kú fún àwọn ọba wa èjòwé wa àwọn olówó àtọ́lọ́lá àtẹ́ntí òní o ikú ò tọ́ sí wa àlàáfíà làwọn à ń fẹ́ ní orílẹ̀-èdè wa o àlàáfíà gẹ́gẹ́ bí èmi o gẹ́gẹ́ bí gbogbo àwọn táwọn gbàdúrà fún orílẹ̀-èdè wa o àfẹ́kú fẹ́nikẹ́ni o àfẹ́kán yí padà àwọn tí ò dára kán wà tó dára àwọn olórí wa kó lọ́bọ́ káwọn pàdé kán ṣe rere ká níná ká lómi ká ní gbogbo kan táwọn fẹ́ kí wọn kó rọrùn fún wa ká má sì di ìbàjẹ́ mọ́ àwọn wa sí ìsìká wọn ṣe dáadáa kí ló ṣẹlẹ̀ sí wa tá à ṣe dáadáa ìrẹ́pẹ́ ò sí láàrin wa ayé wa ní ẹsẹ̀ aṣèkan tí ò dára eléyìí ò sì dára ẹ mọ́ lọ́wọ́ gbàkóso aràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ yẹ ká gbàdúrà pẹ̀lú tara wọn láti gbà dáadáa ìyanu á ṣẹlẹ̀ on behalf of bàbá wa Professor Akintoye ó gbàdúrà fún yín àdúrà súrè fún yín ọkàn yín á balẹ̀ ẹ ò ṣoríire ìkọlẹ̀ yẹn náà dá padà èyí tẹ́ wà ní ìdálẹ̀ àlàáfíà táyọ̀ lọ́mọ fi padà wá sí ilé ìyẹn ní dáyín padà wọn láyìn lò tẹ́lẹ̀ wọn ní pọ́ọ̀tù yín ẹ ṣe àpá òfin mọ́ òfin Ọlọ́run ẹ pa òfin Ọlọ́run mọ́ ẹ pa òfin Ọlọ́run mọ́ kẹ ẹ pa fún orílẹ̀ yẹn mọ́ ó ti parí gbogbo ìdánwò lẹ́nu aṣọ ìṣeré wu àwọn wa tó wà ní kòkó ga Olúwa ní ìṣòro ní dáhùn kulẹ̀ igi gángan náà wọn máa lọ àti ọmọ àti dídá àtẹnì kọ̀ọ̀kan wá o ẹ̀yin tí ẹ ń wá ìwé ìgbèlú bọ́sì ẹ̀yin tẹ́ ń wá ọmọ Olúwa fún ilé ọmọ tẹ́ ń wọ́kọ̀ Olúwa fún ẹni ọkọ ẹ̀yin tẹ́ ń wá iṣẹ́ alẹ́lùbákọ̀ ọ̀rẹ́ yóò dá fún yín o gbogbo ìrìn àjò yín Olúwa yóò fẹsẹ̀ yín lọ́nà yóò tó ṣe yín Olúwa mọ́lẹ̀ sí yín lára kó lọ fún ara kó dìgbò fún àwọn táwọn nídàálẹ̀ àlàáfíà rẹ̀ fún wa o àmàlùdà máa bọ̀ ọ́rẹ́ o ẹ ti náwó ẹ ti náírà àwọn tẹ́ wọ́n á dálẹ̀ àbùdí ní tomi o gbogbo nǹkan tẹ́ ẹ náwó Olúwa dá àpọ̀rọ̀kọ̀ fún wa o láìpẹ́ láì jìnnà àpàrà sí ilẹ̀ tiwa fún ara wa àwọn akọ́lẹ̀ kò délé kò níbẹ̀ kò ṣe bẹ́ẹ̀ ẹ̀ tẹ́ wà á lé tẹ́ sọ́lédè wa mo pàṣẹ ara tù yín ara òní ni yín Olúwa fún alẹ́ ọ̀fẹ́ sí pé ẹ máa lọ sóko ẹ lọ sí gbogbo kan tẹ́ fẹ́ lọ ẹ lọ sódò àtàlàáfíà ìgbà àtúrà dé ara ìrìn àjò òní tì yín Olúwa dìde fún ìrànlọ́wọ́ ẹ ká jìmọ̀ gbé ní ìrẹ́pọ̀ ká ṣe kan bẹ́ẹ̀ ká ṣe ẹ̀yin ọba wa ẹ̀yin ìjòyè wa ẹ̀yin gọ́fúnà pírẹsidẹ́ntì wa Jagaban Bọ́lá Ahmed àti vice president ní gbogbo lápapọ̀ ẹ̀yẹ ká fi mọ̀ ṣe ọ̀kan kí gbogbo kó dára àfẹ́ lówó alọ́lá wa àwọn tó ní bísíǹnẹ̀ kan kú iye ò dá bọ̀ tí ẹ bá ṣe fẹ́ Kristi wọn máa kú wọn máa kú o Olúwa máa pa wọ́n Olúwa ló máa pa wọ́n kì í ṣe àwọn máa pa wọ́n àdúrà tàfẹ́ gbà ìwé kẹ́ yí padà ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o ó ní tí ẹ bá yí padà ẹ ní kú nǹkan bí kò ṣe yí bọ̀ tí ẹ bá yí padà Olúwa ló máa pa gbogbo Olúwa máa ra ẹ wo gbàtà tún gbàdúrà oníṣẹ́ mẹ́mi Ọlọ́run mo ní Olúwa ó ní nígbà àánú àwọn kọ́ nígbà tí wọ́n dẹ̀ṣẹ̀ wọ́n pa gbogbo wọn run pápátá kò yẹ ká parun o Yorùbá ò gbọdọ̀ parun Nàìjíríà ò gbọdọ̀ parun o kò yẹ kó parun o Nàìjíríà ò gbọdọ̀ parun o Yorùbá ò gbọdọ̀ parun Biafra Delta Middle Belt Hausa Fulani ò gbọdọ̀ parun tí ẹ bá dẹ̀ ti sọ pé ká parun nìwẹ́ ọlọ́mọ àwọn ẹni tí ẹni tirẹ̀ o kò yẹ ká parun o àdẹ̀ní parun lórúkọ Jésù ẹ ká yí padà ká ṣe fẹ́ Kristi Ọlọ́run adé fún gbogbo wa o àlàáfíà Ọlọ́run sì jọba ìkọlù Olúwa dá padà kó níbẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin wọ̀nyí ẹ gbàdúrà ẹ jọ̀wọ́ ẹ̀yin obìnrin kankan ló lọ́wọ́ ní kẹ́ lọ gbàdúrà yìí pẹ̀lú tara ẹjọ́ tẹ ẹ bímọ yín ẹ mọ òrora tẹ ẹ nínà ẹ lọ fi tara gbàdúrà gbogbo ẹ̀yin tẹ wà nípò òpó Olúwa bá ẹ̀yin pàdé ẹ̀ tí ẹ̀ ní ọmọ Olúwa dámọ̀ rere fún yín Olúwa gbé yín níjà àtijọ́ àti mi kò ní jẹ́ ìnira fẹ́nikẹ́ni o kó lọ kó ràn wá lọ́wọ́ o ẹ ṣé o ẹ ká gbàdúrà yìí o ẹ wọ́n sọ pé nígbà tí wọ́n bá gbogbo àdúrà yẹn tán tí wọ́n bá kàrà ọ̀rẹ́ tán ẹ sọ pé èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ìgbà ọ̀tún ti dé màá rìnrìn ayọ̀ ojú òní tì mí ẹ sọ bẹ́ẹ̀ o ìgbà ọ̀tún ti dé màá rìnrìn ayọ̀ ojú òní tì mí ẹ sọ bẹ́ẹ̀ kan sí o ìgbà ọ̀tún ti dé màá rìnrìn ayọ̀ ojú òní tì mí Olúwa ṣìyanu ìlú wa wọn ní pa Nàìjíríà rẹ lẹ́tọ̀ kọ̀ọ̀kan tó fẹ́ gbé dìde Olúwa ni a jẹ́ founder and builder and maker of his own nation by himself kì í ṣe àwa Olúwa ló máa gbé dìde fún ara rẹ̀
àmọ́ ẹ̀ka jà ẹ̀ka ṣe pẹ̀lú rọwọ́rọsẹ̀ ká jókòó round table kán lè bá ṣe gbogbo kan sì dára sí onídìí ká bá dínkì ara wa jẹ́ ìyanu á sì ṣẹlẹ̀ Olúwa ràn wá lọ́wọ́ à ń gbàdúrà pé àlàáfíà kó jọ wa ní o àfẹ́jà àfẹ́ wàhálà àfẹ́ dààmú o kó la kó ràn wá lọ́wọ́ Ọlọ́run náà wà níṣẹ́ o kì í ṣe àrẹ rárá wa iná tí Ọlọ́run wa la jẹ́ o kó la kó tó gbogbo wa lẹ́yìn lójú òní tiwa on behalf of my father bàbá wa Professor Akintoye àjíṣẹ́ fún yín o àjíṣẹ́ fẹ́ràn wa o àárẹ̀ ṣayọ̀ sí rere o mo ní àwọn àárẹ̀ ṣayọ̀ sí rere ìgbà tó adé o àárẹ̀ ayọ̀ lójú òní tiwa wọn ní ìmọ̀lẹ̀ gbọ́ ọdún láwọ̀ in Jesus name we pray amen nípasẹ̀ ìwà rere ìwà ọmọlúwàbí àbẹ̀ ṣíṣe yẹn náà ní every month èmi àmì àwa táwọn àníkànnì Yorùbá community prayer group àti interfaith àti àwọn Christian body tó wà ní US tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ wa àwọn máa wá láti wọ́n máa kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ìwà ọmọlúwàbí àti ṣètò yẹ as of next month a máa fún ní notice 1 week notice nípa ẹ̀ ẹ̀dẹ̀ máa bá a pàdé orí ìkànnì ti world media Yorùbá world media ẹ ṣé o àlàáfíà fún yín ọkàn wa balẹ̀ o àwa àti ẹ̀yin ní ìmọ́lẹ̀ ògùn adúláwọ̀ àwọn ènìyàn yọjú òní tiwa o ìgbà ọ̀tún ti dé àwọn ènìyàn yọjú òní tiwa in Jesus name let's share the great together jẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run àpò àti ẹ̀mí mọ́ kó sọ̀kalẹ̀ bí àná ọ̀kan bá gbóná ti àti láláì àmín àmín lórúkọ ti Jésù eré àti àánú yóò máa tọ́ alẹ́ ní ọjọ́ gbogbo àyè sí máa gbé lórí láláì àmín àmín kò Jésù hallelujah méje ó yá o hallelujah 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 Olúwa ṣe kó tó gbàdúrà wa shalom 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 testimony we are bound I command the seal of the most sacred one request amen ẹ ṣé o láfíà ẹ ṣé o God bless amen. Thank you Jesus hallelujah.